Yoruba nation no going back. Yoruba nation never going back. Yoruba nation never going back. Igboho òòṣà, Igboho òòṣà, Igboho òòṣà, ẹkùn ọkọ Fúlàní. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarí nǹkan ní àárín. Ládé, Aláàfin ò ládé, adé aládìkún la gbà fáláàfin. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà nínú ilé ní àsìkò tí ètò yìí bá ń bá yín. Ẹ wo lẹ wo ẹnu ọkọ tẹ́yìn náà bá rí dáadáa, ẹ rí pé mi nìkan kọ́ mo wà nílé agodo lẹ́nìí. Mo wà níbí pẹ̀lú my honourable youth leader all over the southwest. Gbogbo ilẹ̀ Yorùbá káfàtà. Bàbá mi Òmẹ́yọ̀, olórí àwa ọ̀dọ́, lágbára Ọlọ́run ìgbà yẹn á pẹ́ fún wa bàbá. Ẹ bá wa kí àwọn tó wà nílẹ̀ bàbá. Ẹ ṣeun, mo kí yín olóòtú, kò ní sú wa, kò ní rẹ̀ wá. Orúkọ tèmi ni Oyègúnlẹ̀ Olúwamáyọ̀wá tí gbogbo èèyàn mọ̀ sí Comrade Òmẹ́yọ̀. Oyègúnlẹ̀ Olúwamáyọ̀wá Ọmọ́tóyọ̀lé tí gbogbo èèyàn mọ̀ sí Comrade Òmẹ́yọ̀. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àṣebá Ọlọ́run, àṣebá ènìyàn, àdèṣebá orígun mẹ́rin gbogbo àgbáláyé. Nítorí pé wọ́n ní ewúrẹ́ tó wọlé tí ò júbà ó dẹran àmúso, àgùntàn tó wọlé tí ò júbà ó dẹran àmúso. Àwa ti wọlé báyìí, àjúbà àkọ́dá, àjúbà àṣẹ̀dá, àjúbà ọ̀rọ̀gúnlélà, àjúbà aládéládé, àdèjúbà gbogbo àwọn èèyàn wa tó jẹ́ afẹ́nifẹ́re wa. Wọ́n ní pé èèyàn kan ló máa tọ́ ìnà, igba èèyàn ló máa tàn án. Mo kí bàbá wa Emeritus Professor Banji Akintoye, bẹ́ẹ̀ náà ni mo kí bàbá mi ṣí Dr. Sunday Adéníyì Adéyẹmọ aka Igboho òòṣà, ó wá bá dámì, kò ní sún kò ní rẹ́yìn lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni a kí gbogbo àwọn tó jẹ́ àwọn world media pátápátá, mo kí àwọn YSDM, mo kí gbogbo àwọn tó jẹ́ àwọn ọ̀dọ́ pátápátá ní gbogbo south west, ní gbogbo ilẹ̀ Yorùbá. Lágbára Ọlọ́run àníṣe lásán, ojú òde ní tiwa. Ìjọ tọ́nà bá tẹ́bí bá ń pọ̀nà àní báwọn rìn bẹ́ẹ̀. Lágbára Ọlọ́run àyún lọ àyún bọ̀ lọ́wọ́ wa máa yẹnu. Lágbára Ọlọ́run àwa la máa borí láṣẹ Tèdùmàrè. Ó gba àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, lágbára Ọlọ́run àṣírí wa tú, àdè máa borí wọn. Àwa ládẹ máa gba ife náà jẹ́ pé Yorùbá nation a máa gbà tí ó dẹ̀ sí nǹkan tó máa dá wa dúró. Lágbára Ọlọ́run kò bá sí bí ọ̀tá bá ṣe tó, àwa la máa borí. Ẹ ṣeun lótú. Àmín, ẹ ṣé gan ni bàbá mi Olúmáyọ̀wá Òmẹ́yọ̀, tí àwa mọ̀ sí Òmẹ́yọ̀, tí gbogbo ayé sì ń pè ní ọkùnrin kan bí 1 million. Òmẹ́yọ̀ wọ́n máa nífẹ̀ẹ́ yín gan ni bàbá wa. Wọ́n máa nífẹ̀ẹ́ yín gan ni. Ọlọ́run ni èmi jẹ́ nìkan tó jẹ́ wípé tí bá rẹ́ni tó ń ṣe dáadáa, tó ń ṣe dáadáa, tó ń fọkàn ṣe nǹkan, inú tèmi personally ó máa ń dùn sí àwọn èèyàn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni.
ẹ rí i pé kò sígbà tó bá dárúkọ yín àbí tí bá gbórúkọ yín mo máa ń fìdá lálẹ́ gàràgà àti hún lórí àwa ọ̀gbọ́n ní South West. Ọlọ́run bàbá mi. bẹ́ẹ̀ ni kẹ́ pẹ́ fún wa lágbára Ọlọ́run iṣẹ́ yóò wá ní wọ̀nyí lọ́rùn. Àṣẹ. bí o bó ti jẹ pẹ̀lú náà bàbá mi àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ti ń pè mí kẹ́ bá wa gbómìyàn wá ká gbọ́ngàn tí YouTube wa fẹ́ sọ kọ́ tiẹ̀ jáde àgbọ̀ kọ̀ọ̀kan kódà ẹlòmíì gan ò mọ̀ pé ti fi press release síta. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi ò mọ̀ pé olórí ọ̀dọ́ táwa ní olórí ọ̀dọ́ tó wà very very kí àwa ọmọ Yorùbá tó fèèyàn jẹ olórí wa pẹ́ni tó fẹ́ represent àwa ọ̀dọ́ lélẹ́yìí automatically atamato iyọ̀ àdùn kò ní bàjẹ́ fún yín láéláé bàbá mi ò rí yọ kò ní bàjẹ́ fún yín ẹ jọ̀ọ́ ẹ kọ àwọn nǹkan kan sínú lẹ́tà tí ẹ gbọ́ alẹ́jọ́ mẹ́ta yìí tó ní ṣe pẹ̀lú pé wọ́n sọ pé restructuring regional Yorùbá nation kìnìkan gbogbo ayé ló mọ̀ àfẹni tó bá fẹ́ ṣe àbòsí gbogbo ayé ló mọ̀ wípé Yorùbá nation no going back ni àwọn tí wọ́n dẹ̀ sọ pé àwọn fẹ́ restructuring náà ó máa ní táwọn náà rí ṣùgbọ́n àwa ò support anything restructuring 100% Yorùbá nation mo fẹ́ kẹ́ bá mi tọ́nà sáàárín yẹn èwo lẹ́rò pé ó jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká waste effort wa lé èwo lẹ́rò pé ó jẹ́ ká invest intellectual property wa lé lórí èwo lẹ́rò kó dájú àti pé kẹ́ bá wa ṣe àlàyé méjèèjì ní kíkún níwọ̀nba ẹ ṣé sà. Ẹ ṣeun sá olóòtú báyìí máa ń san wá ní kò ní sú wa kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run lórí nǹkan tẹ́ sọ lórí ọ̀rọ̀ regional àti Yorùbá nation or restructuring actually nǹkan tẹ́mi máa sọ ni wípé àkọ́kọ́ mo fẹ́ kí ó yé gbogbo àwọn ọmọ Yorùbá wípé látàláyé ń báyé ní Yorùbá ti wà nǹkan tó ń fà tó fi dàbẹ́ pa wá níṣòro tá à ń kojú yìí òun ní pé gbà tó dípò àwọn Lord Lugard tí wọ́n wá amalgamate wa ní 1914 now that amalgamation kò ń ṣe nǹkan tó dàbẹ́ pé tó jẹ́ pé àfipáṣe wọ́n ní tó bá ti tó lẹ́yìn 100 years wọ́n ní tí ìbáṣepọ̀ ọba ti dán mọ́rán wọ́n ní kí a máa lọ tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ bá rí anybody tó sì ń dúró dìsín pé restructuring àbí regional lòun sì ń wá ẹni yẹn ó ní nǹkan tó ń gbà ní Àbújá ó dẹ̀ ti ní investment ẹni yẹn ti gbà kalẹ̀ tó jẹ́ bí wọ́n pé ó wò pé tó bá padà gba Yorùbá ní gbogbo investment yìí ó máa crush ṣóyè yín bẹ̀ yẹn so òun ló dàbẹ́ pé fi ń rí àwọn nǹkan tó ń insist pé restructuring regional kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣóyè yín bẹ̀ yẹn because why ni wípé ní 1999 tó jẹ́ fraudulent constitution tí à ń lò gbogbo alámọ̀ pé kò ń ṣe Yorùbá ló wà lára àwọn signatory gbogbo alámọ̀ pé Ìgbò kan ló wà lára signatory ṣóyè yín bẹ́ẹ̀ so tó bá ti wá rí bẹ́ẹ̀ pé kò ń ṣe gbogbo àwa tó jẹ́ àwọn bàbá ńlá bàbá Yorùbá ló sign nǹkan tó ń pè 1999 constitution definitely pé is a fraud nǹkan tó bá ti wá jẹ́ fraud yẹn ìwọ̀nba àwọn tó bá jẹ́ pé ó lè láàárín àwọn tó jẹ́ àwọn elders wa bí àwọn gómìnà bí àwọn tó jẹ́ bí pé àwọn tó jẹ́ bí ọ̀tọ̀kù nílùú ṣóyè yín bẹ́ẹ̀ tí wọ́n benefit látara 1999 fraudulent constitution yẹn àwọn ló wọ́n máa seek for restructuring àbí regional government torí wọ́n mọ̀ wípé if that restructuring tó bá ṣì wà in place if that regional government tó bá wà in place wọ́n mọ̀ pé gbogbo asset àwọn ó sì máa wà on standby ṣóyè yín bẹ́ẹ̀ yẹn but wọ́n believe pé the more tí ó bá dà pé àwọn sì dúró pẹ̀lú regional yẹn gbogbo nǹkan tó bá dàbí asset àbí business wọn wọ́n ti mọ̀ pé ó sì máa wà but tó bá sí kò sí nǹkan fún wọn mọ́ nìyẹn ẹ jẹ́ ń take in back lórí Dangote nígbà tó there was a video kan tó jáde nígbà tó di bí i pé Davido ó show Dangote níbi tó yẹ kó dà pé even ó ti di sọ ó ní pé ó ní Dangote ló máa ń drive òun lọ school èho Dangote yẹn ó lóun ló máa ń drive òun lọ sí school nígbà yẹn now kí ló wá ṣẹlẹ̀ nígbà tó di pé Dangote ti wá di the richest man in Africa
látara 1999 fraudulent constitution ni òun ló fi dàbẹ́ pé fi Dangote tó fi dà pé olówó ní lọ́wọ́ yìí sìn bọ̀ ní táìmù kan kò ní gbogbo agbára yẹn gbogbo tó dẹ̀ ti di bí àǹkó ti wá rí bẹ́ẹ̀ yẹn ó yẹ ká mọ̀ wípé gbogbo àwọn ẹni torí ìjẹkújẹ how could just a person tó máa lóun ní refinery tí èèwọ̀ federal government ò lè ṣe one single refinery so bí tẹ́ máa ti mọ̀ pé gbogbo àwọn ìjẹkújẹ tí wọ́n ń jẹ yẹn òun ló fà tó fi dàbẹ́ pé wọ́n fi insist pé restructuring original government torí wọn ò tiẹ̀ kí ẹ̀ nípa wa tá a bá jẹ́ citizen especially àwọn tá a jẹ́ ọ̀dọ́ wọn ò kí ẹ̀ nípa wa tá a bá dá wọn mọ̀ àjẹ́ nǹkan láyé tá a bá tún dá wọn mọ̀ gan àtúwọ̀ máa gbé báàgì káàkiri ní despite bàbá ṣe ní ọgbọ́n tó so gbogbo ọ̀nà yìí ni wọ́n wá pé nígbà tó bá dàbẹ́ pé àwọn dúró lórí ọ̀rọ̀ restructuring ṣóyè yín wọ́n á sì máa rí wa lò wọ́n á sì máa control wa bọ́n gbọ́dọ̀ bá rí pé níṣe ni a gba orílẹ̀-èdè wa kó tó dípẹ́ anybody máa lóun wọlé a máa fún ní gbogbo everything tẹ́ gbogbo requirement tó bá ti mọ̀ pé òun ní meet up kò ní ráyè wọlé gbogbo bí àwọn Fúlàní bọ́ ṣe dípọ́ ń wọlé ìta bá gba Yorùbá nation wọn nílé wọlé mọ́ bẹ́ẹ̀ so gbogbo nǹkan ibà ìlérí pé ó ń ṣẹlẹ̀ tó fi dàbẹ́ ń pé tẹ́ bá rí anybody bó jẹ́ kábíyèsí ló ń pariwo fún restructuring ní regional kábíyèsí yẹn ó ní nǹkan tó ń jẹ bó jẹ́ àwọn gómìnà ló ń pariwo fún restructuring ní àbí regional ó ní nǹkan tí wọ́n ń jẹ bó jẹ́ anybody tẹ́rí bí ápò ń jẹ nínú àwọn ìjẹkújẹ tó ń jẹ nínú Nàìjíríà ó ní nǹkan tó ń jẹ tó ti mọ tó bá ti di bí ápè àti gba Yorùbá nation wọ́n ti mọ pé àwọn ò ní rí gbogbo kìíní ẹ̀jẹ̀ mọ́ àwa tá a jẹ́ ọmọ onílẹ̀ wọn la máa dúró sórí ilẹ̀ wa tó dẹ̀ pa fi máa ṣe àwọn resources wa fi máa tún nǹkan ṣe nílùú wa wọ́n dẹ̀ ń pẹ́ everything máa start for example ẹ lọ wo àwọn investment ààrẹ tí Ọbásanjọ́ ní lọ́wọ́ nínú South West ní ká máa sọ nínú Nàìjíríà ṣóyè ibẹ̀ yẹn so wọ́n mọ̀ wí tá a bá gba Yorùbá nation wọ́n mọ̀ gbogbo kìíní yìí kò ní sí mọ́ a ṣe máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ni so wọ́n dẹ̀ mọ̀ kò sí agbára wọn ò ní lè káwa ọ̀dọ́ gbogbo ọ̀rẹ́ náà fi ń wá pé ẹni àtàwọn bá lè dúró sórí ọ̀rọ̀ restructuring ní abrijọ́nà yẹn wọ́n bí lè ń pò wọn gan ni torí wọ́n mọ̀ pé àwọn ṣì máa rí jẹkújẹjẹ so ló fi jẹ́ pé àwọn ọ̀dọ́ a gbọ́dọ̀ dúró tán sórí Yorùbá nation torí pé Yorùbá nation is the only ìbọn náà lè fi ríru bàbá Ayélóge tẹ́ pé gbogbo àjọ ń pariwo ní pé Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ this same set of bàbá àwọn ẹ̀yin náà ló tún padà tún jáde wípé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí rédíò náà ṣé àbá tó jókòó sí Amẹ́ríkà tẹ́ kò tẹ̀ lè gbójú jáde ṣé òun ló máa ní pé òun clamoring fún òun clamoring òun tí wọ́n against àwọn bàbá Professor Akitoye nípọ́n jókòó sí Benin òun dẹ̀ jókòó sí Amẹ́ríkà kò lè wálé ẹni tẹ́ bá sọ̀rọ̀ gan gbà mí gan pé kẹsẹ̀ mẹ́sẹ̀jì sí gan kò ní dá yín lóhùn ṣé leader ló ń pe àwọn yẹn bàbá Professor Akitoye kẹrẹ rí kẹ ìgbà míì gan a lè má tẹ ráyè bá wọn sọ̀rọ̀ tẹ́ pé àwọn ló máa send message sí wa àwọn ló máa tún pè wá ń gbà mí ìgbà míì kẹrẹ Baba Ayélóge wọn ṣe that kind of person so Baba Ayélóge jẹ́ nìkan tó dàbẹ̀ pé ìfẹ́kùfẹ́ ara wọn òun lọ́wọ́ sọ́tà bá rẹ́ ní mídíà kan tó bá wá ń gbé wọn wá sórí program mídíà yẹn gangan yẹ kó bá mídíà yẹn wí torí wáì ní pé wọ́n mọ̀ pé àwọn ẹni yóò ní good kíní fún wa so the more tó bá dẹ̀ ti lè ní a good motive fún wa kí wá ní àǹfààní gbà sọ bóyá pé afẹ́ máa sọ bóyá pé kíní so ẹ̀ńtẹ́ pé wọ́n dúró sórí position YSDM kò sẹ́nìkan tó máa ní pé òun gbádùn wọn báyìí nípa bóyá pé ẹ send message òun kẹfẹ́ bá wọn ẹ fẹ́ fún wọn láwọn àmọ̀ràn kan àbẹ́fẹ́ pé wọ́n ṣàkíyèsí tó máa ní bí apá wọn dá yín lóhùn so ṣé ìyẹn àwọn tó ń pè ní leader nìyẹn so nǹkan tí mo kàn máa sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá ni pé ẹ jẹ́ kí gbogbo àwa tá a bá mọ̀ pé a dúró tán ẹ jẹ́ ká dúró pẹ̀lú bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ gbogbo àtàwọn gba dúró tán ẹ jẹ́ ká dúró tán pẹ̀lú bàbá wa Professor Banji Akitoye èyí gbà mú pé lágbára Ọlọ́run mú wa délẹ̀ lè rí so nǹkan tí mo lè sọ lórí ọ̀rọ̀ àwọn tó ń clamor fún restructuring and regional òun nìyẹn Yorùbá nation is the only solution and no going back. Òbẹ́yọ̀ ẹ ṣáà máa ń dá mi lọ́rùn Òbẹ́yọ̀ agbára Ọlọ́run gbogbo wàhálà yóò ní já sásán Ọlọ́run jẹ́ àtẹ̀yìn náà wà ló lè ní já sásán ṣe rí ìyá mi Florence mo kí yín bá o ìyá mi Florence mo kí yín o ẹ ṣeun mà. àwọn fáǹsì ti yapa bí o wọ́n ti kún bí bíbà gbogbo yín la tẹ́ náà ṣe rí àwa Yorùbá kí Ọlọ́run ṣàánú wa ọ̀rọ̀ yẹn ó tó sí mi lẹ́nu buyọ̀ sí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí
nígbà táwọn Yorùbá elders jáde èmi mo kọ́kọ́ attack wọn mi ìtí ẹ̀ tí pọ̀ fún bàbá Iloge ni. I personally mo ti rìkọ́ọ̀dù fídíò bíi 4 tí mo fẹ́ máa jù síta lórí ọ̀rọ̀ bàbá Iloge, but nígbà tí bàbá pàṣẹ pé kí gbogbo everybody oníka ceasefire because àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lọ́balọ́ba wọ́n ti dìde, kódà ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe wà mú mọ̀ pé àwọn ọba tó máa ti pè yóò ní jẹ́ kékeré lórí ọ̀rọ̀ kálá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni. So now káti ẹ̀ ti fìyẹn lẹ́sẹ̀ gbẹ́ kan kí lẹ rí sí ọ̀rọ̀ livestock tí President Bola Ahmed Tinubu tí wọ́n gbé wá nísìnyí, kí lọ̀rọ̀ yẹn yé yín sí ọ̀rọ̀ Ministry of Livestock? Ẹ ṣeun, ní orí ọ̀rọ̀ yẹn is just more or less like a sentiment. Network wọn ti ń lo adẹ tí a sọ pé nígbà tá a bá lè dá àwọn ministry kan ní pé ṣé ń gbọ́ mi? Àgbọ́yé kétékété ni mò ń gbọ́. Because there is nothing like tí àwọn bá sọ bí wá pé àwọn fẹ́ try láti dá àwọn ministry kan lẹ̀ lórí ọ̀rọ̀ bí abi livestock, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, because why ni pé tẹ́ bá ní fẹ́ ṣe yẹn sentiment ni. So nǹkan táwọn tí gbogbo ata jẹ́ ọ̀dọ́ ilẹ̀ Yorùbá máa sọ náà ni wípé a fẹ́ tọ́wọ́ máa ṣe ẹni tí tọ́wọ́ máa ṣe kí wọ́n gbé padà lọ sí ìlú wọn ní north, torí pé ilẹ̀ tó wà ní north òun ṣe ilẹ̀ kékeré. So tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn tí wọ́n jókòó sí north wọn kí wọ́n ṣe ẹni tí tọ́wọ́ máa ṣe, kò sí ìtò kan wa. But kí wọ́n sọ bí wọ́n pé láàárín àwọn farmers àti others ẹ fẹ́ dá Ministry of Livestock kalẹ̀ fún peacekeeping láti lè irọ́ ni, kò sí nǹkan, because why ni pé tẹ́ bá wo àwa tá jẹ́ ọmọ Yorùbá a yàtọ̀ gidigidi sí àwọn tó bá pera wọn ní Fúlàní. Kò wá síbẹ̀ sọ pé fẹ́ ṣe bòlò tí ò ní rúgbẹ́. Wọ́n dìde kọ́ àwa tá jẹ́ ọmọ Yorùbá ní òye, ní ọgbọ́n, ní ìwé, ní gbogbo ọ̀nà tẹ́ pa máa ṣe nǹkan in a peacefully tí ò fi ní sí wàhálà. Ìgbésẹ̀ yẹn ìṣiṣẹ́ náà là ń lò tí bàbá wa Chief Dr. Sunday Adeniyi Adeyemo, tí bàbá wa Professor Bayo Akintoye tí wọ́n ń carry wa along, tí wọ́n dẹ̀ ń bá wa sọ̀rọ̀, tí wọ́n dẹ̀ ń fún wa lámọ̀ràn. So kò wá síbẹ̀ sọ́gbẹ́ fẹ́ fi àwọn tó jẹ́ pé wọ́n tutù bí àdàbà, wọ́n dẹ̀ ń fi òye àti ọgbọ́n fi ṣe nǹkan tó ń ṣe, kẹwàá nígbà fẹ́ fi wí àpọ́dà bẹ́ẹ̀ pé gbogbo bí màálù ṣe máa ronú làwọn náà ṣe máa ronú. So the more tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn, kò síbẹ̀ sọ́gbẹ́ fẹ́ create anything tó dàbí pé ó máa lè work. Wọ́n á padà máa marginalize lórí àwọn àtẹ́yẹn pọ̀ mọ̀ pé àlìkọ̀lẹ̀ dédé máa kọ̀ já anyhow. Ẹ lè rọ́mọ Yorùbá kọ́kọ́ dédé pọ̀ nǹkan bá nǹkan jẹ́, akọ̀rò lẹ́ẹ̀mejì pé tó ń bá kíní jẹ́ báwo lòun ṣe fẹ́ tún ṣe padà kíní kan. But àwọn ẹni yìí tán sọ bí apọ́n fẹ́ bá wa tó fẹ́ create peacekeeping láàrin wọn yìí, wọn ò ní òye yẹn. Bí kí nǹkan bàjẹ́ kọ́ sọ̀sán dòru, kí wọ́n pa èèyàn, kí wọ́n rape èèyàn, kí wọ́n ṣe oríṣiríṣi ṣóyè yín bẹ́ẹ̀ yẹn, gbogbo ọ̀nà tó mọ̀ pé nǹkan fi máa bàjẹ́ làwọn máa ń dúró lé lórí. So báwo lè sọ bóyá pé ẹ fẹ́ create peacekeeping láàrin irú àwọn méjì bẹ́ẹ̀ yẹn tó kò lè work. La fi sọ fún wọn wípé bàbá tí ó bá dà pé impose kìíní lé wa lórí, a máa ignite a very massive rally láti lè jáde ń pèsè àfẹ́ nǹkan báyìí, because ẹ lè máa nà wá kẹ́níkà má kè ẹ̀ẹ́dẹ̀ lè máa ṣe nǹkan tí ò dákẹ́ tún máa fi máa hàn wá lójú àti bẹ́ẹ̀ pé we are full. Tí ẹ̀yin bàbá yìí tẹ́ bá lo bí i 4 years àbí 8 years tẹ́ bá ti ń lọ, gbogbo pressure yìí orí wa ló máa dà lé lórí tó bá yá in the future. Definitely. Because tábà wọ́n ní àgbà tí ò kẹun sọ̀rọ̀, wọ́n ní kó máa kẹtan sáré. So a gbọ́dọ̀ pariwo. The more tó bá rí pé à ń pariwo, tó bá dẹ̀dà bẹ́ẹ̀ wọ́n rí pé àwọn ò fẹ́ gbọ́ ni a máa padà mobilize ara wa jáde. Tẹ́rọ dẹ̀ máa pọ̀. So these are the things tó yẹ pé a fi against wọn lórí ọ̀rọ̀ livestock ministry tọ́lá àwọn gbé kalẹ̀. So it's not for us and we don't want it. So we're journey, sir. Ẹ ṣé mo dúpẹ́ gan ni my honourable youth leader kò ní bàjẹ́ fún yín láéláé bàbá mi. Ṣé rí kó má dàbí pé ẹ̀yin lẹni floor lẹ́nìí, but kó má dàbí pé bẹ́ẹ̀ ṣe ń sọ
èmi náà kẹ́ lẹ́yìn. If not, as our youth leader, you have said it all. You are our representative. Whatever you say is from all the youth. Àti wọn àti wọn. Now, èmi gbọ́ nǹkan kan. Nǹkan tí mo dẹ̀ gbọ́ yìí, kódà gan mo ní fídíò evidence kan lọ́wọ́ tí bàbá yẹn fi ṣàlàyé ọ̀rọ̀ yẹn. Ṣé kí n play fídíò yẹn fún yín ní 3 minutes àbí kí n fẹnu sọ? Ẹ play ká gbọ́ kí gbogbo àgbáyé gbọ́. Okay. Tí mi ìbàyẹ̀ tí yọ kúrò lórí fún yìí. Fídíò tí mò ń sọ yìí bí mo ṣe ń wà yìí kí n máa fẹnu yànnà náà díẹ̀díẹ̀. Bàbá kan ní Ministry of Livestock tí President Tinubu dá sílẹ̀. Wọ́n ní there is an agenda behind it. Pé kò kì í ṣe Ministry of Livestock ni wọ́n ṣí. Wọ́n ní tó bá jẹ́ Ministry of Livestock ni kí ló dé tí wọ́n lọ fi sí under Ministry of Agriculture. Ṣé ẹ̀ ń gbọ́ mi sà? Wọ́n change òyìnbó ni ọ̀rọ̀ fi tú wa lójú ni. Wọ́n ní nǹkan tí wọ́n ṣe yẹn automatically rural settlement ta pariwo pé a ò fẹ́. Òun ni President Bola Ahmed Tinubu lọ lo this guy name tí wọ́n pè ní Ministry of Agriculture. Ẹ jẹ́ sáré play video yìí sà kẹ́ jẹ́ kí gbogbo àjọ rí sà. Kẹ́ bá mi múùtù ń bẹ̀ yẹn kémi náà múùtù so that kí ó kó lè clear. Ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí sà? All right. Here is the video. Today, 10 July 2024. Ṣé ẹ̀ ń gbọ́ mi yọ? Ṣé ẹ̀ ń gbọ́ mi? Mo ń gbọ́, mo mute ni mo ń gbọ́. Mo fẹ́ kẹ́ listen sí torí ẹ máa sọ̀rọ̀ lórí ẹ̀. A Punch headline. Tinubu today, 10 July 2024. I read a Punch headline. Tinubu create Ministry of Livestock Development to stop farmers' herders clash. Can this be true? Nigerians, this is the same rural settlement which we fought against during Buhari. The same rural settlement being given legitimacy by Tinubu and his administration. Someone should quickly tell the president to cancel this ministry immediately. There were Fulani herders in this country in the 50s, in the 60s, in the 70s, in the 80s, in the 90s, even early 2000s. There was never a farmer-herder fight between them. These lovely Fulanis did not destroy crops, they did not rape women, and they did not kill farmers who owns their land. I used to admire them as a kid in my own village at that time. Rather than create a bigger problem, the government should investigate what happened between 2013, 2014, 2015 till date. And creating Ministry of Livestock Development will not solve today's farmers-herders conflict. It will cause more problems. It will aggravate it. This Ministry of Livestock is the same dangerous land-grabbing rural settlement that is being dressed in a very nice name. Why Ministry of Livestock? What is special about Fulani cattle? How much is Fulani cattle adding to the GDP of this country annually? Why is the president not creating Ministry of Cassava Development? Why not the Ministry of Palm Oil? Why did Mr. President not create Ministry of Cocoa and Groundnut? Why is President Tinubu not creating the Ministry of Corn, Ewa and Agbado that they promised 50 million youths to eat this year?
But he has deliberately decided to create a Ruga settlement throughout Nigeria for Fulani in the name of livestock ministry. Those who love peace in their communities should please, as a matter of urgency, call on President Tinubu to immediately cancel this Ministry of Livestock. Instead, create ranching departments under Ministry of Agriculture. Let every state have their own ranches and manage it by themselves, not by Fulani. The right to create whatever pleases his agenda. The people have a duty to reject what will extinct their generations or render them slaves in their own land. Ruga settlement is not acceptable in whatever guise it may come. This Ministry of Cattle must be discontinued, diminished, and banished forever. If this does not concern you, read what happened to Sokoto and the Northern Empire between 1800 and 1804. This is a Fulani agenda to take over Nigeria. We must not allow this to happen in our time. Today, 10 July 2024. I read a Punch headline. Tinubu create Ministry of Livestock Development to stop farmers' herders clash. Now, ó ti play tó bàbá mi. Kí lẹ rí sọ̀rọ̀ tí bàbá yìí sọ? Ẹ ṣeun gan olóòtú, kò sí nǹkan tí mo fẹ́ sọ náà ju nǹkan tí mo sọ wípé àwa tí a jẹ́ ọmọ abínibí Yorùbá tó jẹ́ indigenous, the real indigenous citizens of the Southwest and the Yoruba land are against it because why ni wípé kò sí nǹkan tó fẹ́ bí ju oko ẹrú ẹlẹ́ẹ̀kejì torí pé tẹ́bárọ́tì táìmù kan gbàdí tí bàbá Tinubu sọ wípé kí àwọn gómìnà kí wọ́n fún àwọn Fúlàní ní ilẹ̀ ẹ̀rọ tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bọ̀ nìyẹn wọ́n ní kí wọ́n fún wọn nílẹ̀ against wọn pé àfẹ́ torí wọ́n sọ bẹ́ẹ̀ pé jẹ́ nígbà pé wọ́n ní Yorùbá ò ní sọ̀rọ̀ wọ́n sọ ní sọ̀hún láàrin ajé ní mú ní pẹ̀kọ̀rọ̀ so the more tó dàbẹ́ pé wọ́n sọ yẹn at the against lọ́dún fi wá gbé another method so mo dẹ̀ sọ lẹ́ẹ̀kan mo ní pé it's like a means of marginalization so tó máa dàbẹ́ pé Fúlàní ó máa suppress other tribe so kò sí any peacekeeping tó bá ní pọ́fẹ́ keep láàrin the farmer and the other kò sí bóyá fẹ́ rí torí pé kò ń ṣe ìwà kan náà lájọ ní despite bóyá ń pariwo pé wọ́n lọ sign a treaties wèrè kan tẹ́ bá rántí time kan bíyá ní ṣe 4 months ago kan ni nígbà tí ní Ìbàdàn tán ní wọ́n sign treaties pẹ̀lú àwọn Fúlàní àti àwọn farmer ṣé yẹn stop Fúlàní kó má pa àwọn àgbẹ̀ kò possible wọ́n sì ń pa wọ́n dẹ̀ sì ń jí wọn gbé wọ́n sì ń ṣe oríṣiríṣi so tẹ́yìn bá nípa yìí ń tọ́ bọ̀wé lórí ọ̀rọ̀ treaties Fúlàní ò bá yín rò yẹn tí kinní ẹ̀ bá ti dé sí lórí àbáwọn àjọ̀nú wọn tó bá ti kó sí wọn lórí wọ́n á tún bẹ̀rẹ̀ sí máa ṣe wọn tó bá ń ṣe lọ so ó ti fi hàn wípé kò sí anything tí bàbá Tinubu ní kó ń fẹ́ gbélẹ̀ ó kò fẹ́ fi bà yé ọmọ Yorùbá jẹ́ ni ó fẹ́ fi bà yé ọmọ Yorùbá jẹ́ ni kò ní anything tó fẹ́ ṣe ìdàgbọ́n tó kó Yorùbá sóko ẹrú àdẹ̀ ní fẹ́ kí bàbá Tinubu kọ́ ìtòrí bí wọ́n pé 4 years àbí anyhow tó fẹ́ lò láti fi bà ilẹ̀ Yorùbá jẹ́ àdẹ̀ṣí sọ torí pé kò sí nǹkan tó bá ní pé wọ́n fẹ́ ṣe tó wáyé pé báwọn bàbá ńlá bàbá wọn báwọn bọ́ ṣe ń ṣe yìí náà làwọn ẹni yẹn náà ṣe ń gbà yẹn ni kò sí nǹkan táwọn fẹ́ dé bá so táwọn bá wá believe wípé torí pé bí wá pé agbára wà lọ́wọ́ tàwọn sìn tó wá ń ṣe bó ṣe wù wọ́n èmi mọ̀ pé wọ́n máa padà regret nǹkan tó ń ṣe so òun kan tí mo kàn máa sọ náà ni pé àwa tá a jẹ́ ọ̀dọ́ nílé tá a jẹ́ ọ̀dọ́ ní káàkiri àti diaspora at every places support livestock because tabatẹ sọ̀rọ̀ nípa livestock is like animal thing ẹranko ni wá ni because mo believe mo tó bá pè nǹkan níbi abẹ livestock ministry nǹkan tó yẹ kó wà lábẹ́ agriculture ni ṣóyè yìí nǹkan tó yẹ kó wà bí abẹ agriculture ni ẹ ṣì máa relate yẹn sórí àwọn èèyàn lórí fún peace balẹ̀ wà bàbá yẹn sọ̀rọ̀ nípa ranches bàbá yẹn ní pé kí gbogbo everybody kó padà sí region wọn kó padà sílùú wọn kó padà sílẹ̀ bí kó àwa tá jẹ́ ọmọ Yorùbá ká padà sílẹ̀ títí wa káwọn Haúsá kó padà sọ́dọ̀ tiwọn kó lúkálukú wọn lọ máa ṣe ranches
ẹni tó bá gbọ́n, ẹni tó bá ní òye, ẹni tó bá ní mọ̀ yẹ kó mọ̀ wípé tẹ́ bá wo àwa Yorùbá, even tá bá ń sin àwọn bí àwọn ewúrẹ́ láyé àtijọ́, kò lè ra ewúrẹ́ púpọ̀ máa rìn anyhow. Lóòótọ́ ẹ lè rí mi tẹ́ pọ̀ máa bọ́ sí passage àbí kókò jókòó síwájú tàbọ̀ ńgbà míì níṣẹ́ ló máa ó ti ní ìdí àwọn tẹ́ pọ̀ máa fi wọ́n sí bí kéèjì wọn tó máa ní kó lọ sùn sí mọ́jú. But àwọn Fúlàní yìí wọn ní anything tó dàbí bí ranches. Wọ́n máa ń gbé lọ káàkiri anywhere ní bọ́dé náà kolóko, wọ́n á bàjẹ́, wọ́n á jẹ́, bọ́ ẹgbẹ́ tún sọ̀rọ̀ gan, wọ́n á tún pa yín, wọ́n á tún ṣe oríṣiríṣi pẹ̀lú yàn. Èyí tó bá tún jẹ́ obìnrin, wọ́n á tún rape, wọ́n á tún ṣe oríṣiríṣi pẹ̀lú ẹ̀. So ẹ sọ fún mi, so mí ni wípé kò sí bá ẹjọ́ fẹ́ ṣe papọ̀, a lè ever sọ bí pé a fẹ́ force ara wa lé wọn lórí, wọn ò dẹ̀ lè force wọn lé wa lórí. But bàbá Tinubu a tún sọ fún wọn, tó bá impose ẹ̀ lé wa lórí, a máa jáde lọ́pọ̀ yanturu torí a ní fẹ́ kí wọ́n ti torí nǹkan táwọn fẹ́ jẹ kó wá nítorí nǹkan tó fẹ́ jẹ nísìn kó fi wá ba àwọn tẹ́ ń pa á máa jẹ ní ọjọ́ ọ̀la jẹ́. So ló fi jẹ́ pé a fi ń parọ́ pé àwa tá jẹ́ ọ̀dọ́ nílẹ̀ Yorùbá a sọ́pọ́ọ̀tì irú nǹkan bẹ́ẹ̀ yẹn. So bó ṣe jẹ́ nìyẹn sà. Ẹ ṣé mo dúpẹ́ gan ni bàbá mi, torí kò sí nǹkan tí mo fẹ́ sọ wọ́n, torí ẹ ti sọ gbogbo nǹkan tí mo tiẹ̀ tí ń bà tiẹ̀ lé kí n sọ ẹnu àgbàdẹ lóbi tí ń gbó. Now kí lẹ rí lórí ọ̀rọ̀ insecurity? Ṣé mọ̀ pé nígbà tí Buhari wà ń bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ èèyàn pariwo nítorí pé Fúlàní ló wà ń bẹ̀ ni, nítorí ènìyàn ṣe ń jẹ Yorùbá. Tí Yorùbá bá bọ́ síbẹ̀, ìyà ò ní jẹ wá mọ́, kìnnìkan gbá kan àwo kan, wọ́n ṣàṣe oríṣiríṣi, wọ́n ṣàṣe gbogbo ẹ̀ rádaràda. Nísìnyí báyìí ojú everybody ti ń gbó. Kí lẹ rí sórí ọ̀rọ̀ insecurity as the youth leader? Ẹ ṣeun lótú lórí ọ̀rọ̀ insecurity tó ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá. Nǹkan tèmi máa sọ ni pé púpọ̀ náà tó ń fa ìfàsẹ́yìn fún wa àwọn làwọn tó jẹ́ àwọn kábíyèsí wa, torí pé the more táwọn kábíyèsí táwọn fúnra wọn táwọn pa àwọn lílè nílò ìrànlọ́wọ́, ó yẹ kí wọ́n tètè jẹ́ kí àwa tá jẹ́ ọ̀dọ́ kó lè carry wa along. But mo notice pé bí a pé nǹkan tí gbogbo wọn ń jẹ lọ́wọ́ yìí àbí a pé wọ́n dẹ̀ ń bẹ̀rù bàbá Tinubu ni, I don't know. So ó lè jẹ́ nǹkan tó fà tó fi dàbẹ́ pẹ́ fẹ́ rí pé káwọn gan sọ̀rọ̀ wọ́n dẹ̀ mú pé bàtà ń tà wọ́n lẹ́sẹ̀ lábẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n torí pé wọn ò fẹ́ kú àbí wọn ò fẹ́ kó yọ wọ́n nípò. Because tá bá wo insecurity tó ń ṣẹlẹ̀ sí yìí, tí n bá sọ fún yín àwọn tó dàbẹ́ pé wọ́n máa ń send message to me mostly every day lórí pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ nílùú àwọn, nǹkan bá ìṣẹ̀lẹ̀ nílùú àwọn, nǹkan bá ìṣẹ̀lẹ̀ nílùú àwọn, lórí pé wọ́n jí wọn gbé àwọn Fúlàní dẹ̀ ni, lórí pé wọ́n ń pa àwọn èèyàn àwọn Fúlàní náà ni. Ẹnìkan ni wọ́n tó dàbí wọ́n mú ẹni tó dàbí ẹ pé wọ́n rán wá sí side ọ̀nà Rẹ́mọ tó dàbí ẹ pé wọ́n á ń béèrè bí abíkó lọ wá 5 million naira wá. Ẹni yẹn bẹ̀rẹ̀ sí ń wá owó káàkiri débi pé ó tún wá ní káàtà jẹ́ Yorùbá nation ká wá assist àwọn. Mo nígbà tí kìíní ìṣẹ̀lẹ̀ báwo lè lè tètè pè wá ká mọ kí ni nǹkan tá a máa ṣe, but ó ti late. Ẹni tó dàbí ẹni kìíní yẹn sìn kọ́lọ̀ ń ṣàánú, ẹsẹ̀ kan ayé kan ẹsẹ̀ kan ọ̀run ló máa wà báyìí. So ẹ wo orúkọ bẹ́ẹ̀, so àìmọye security ẹ̀ kó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ bí wọ́n pé èyí tá bá mọ̀ pa lè settle láàrin ara wa nínú a máa ṣe tó yẹ pé ìgbà míì tá máa rán àwọn èèyàn lọ sínú kí n tẹ́kọ̀ máa lọ èmi wọn á rí wọn mú jáde, èmi kẹ̀rẹ̀ wọn ò ní rí wọn mú jáde, wọ́n á ti gbé wọn lọ dẹ̀yìn. Kò dẹ̀ ṣe owó kékeré lọ́ máa ń béèrè tó yẹ sọ fún mi. So ó ti fi hàn wípé gbogbo àwọn tó jẹ́ àwọn kábíyèsí wa gangan torí pé àwọn kábíyèsí ọ̀gan ni àwọn tó yẹ kó jẹ́ aláṣẹ. Definitely pé àwọn tó jẹ́ àwọn kábíyèsí wọ́n ní agbára láti pàṣẹ, because tó bá ń ṣe bẹ́ẹ̀ ni ẹ ṣáà rí bàbá wa Ọọ̀ni ẹni nǹkan tí wọ́n sáré ṣe níbi abẹ́ last week lọ ní pé àgbógbó àwọn tó bá jẹ́ àwọn ẹlẹ́gbẹ́jọgbẹ́ lórí ọ̀rọ̀ bí wọ́n pé ọ̀rọ̀ pé nǹkan wọ́n àbí kò wọ́n ní pé anybody tó bá dà kó ta nǹkan ẹ̀ tó wọ́n àbí tó wá lọ ń dúró sórí ọ̀rọ̀ ẹgbẹ́ wọn náà máa lé kúrò nílé Ifẹ̀ di. Báwọn bàbá yẹ káwọn bàbá wa tó jẹ́ àwọn kábíyèsí wa báyìí yẹ kó máa ṣe torí pa aláṣẹ ni wọ́n. Ṣòye so the more tó bá yẹ kó nírú agbára yẹn bẹ́ẹ̀ náà ló yẹ kó nírú agbára yẹn náà ní in times of security. Torí why tó bá sí security fáwọn èèyàn báwo lọ́rọ̀ ajé ṣe fẹ́ lọ, nígbà tó bá sí security fáwọn kí làwọn èèyàn fẹ́ jẹ, nígbà tó bá sí security fáwọn báwo làwọn èèyàn fẹ́ sọ pé àwọn fẹ́ gbélé ayé wọn ní fọkànbalẹ̀, báwo ni business wọn ṣe fẹ́ lọ, báwo lè fẹ́ dàgbàsókè. Ṣùgbọ́n security and the first thing tó dẹ̀ pé à ń láàkì gidigidi ńlẹ̀ Yorùbá bọ́ẹ̀ mọ̀ lórí ọ̀rọ̀ security kò ń ṣe nǹkan tó yẹ pa lè máa sọ lórí ayélujára. Èmi kàn mọ̀ pé èyí tẹ́ ń pa àmọ́ wọ́n dẹ̀ kí bàbá mi sí Dr. Sunday Adéníyì Adéyẹmọ
aka Igboho Òòṣà wọ́n gbìyànjú gidigidi bàbá yẹn ò sùn bàbá yẹn ò wo every time calling ni despite bó ṣe wà níbi tó wà wọ́n á ti pè ó yá ẹ lọ ṣe nǹkan báyìí ó yá ẹ lọ ṣe nǹkan despite fún ibi tó wà so bàbá yẹn náà ń gbìyànjú tó dẹ̀ ń gbìyànjú gidigidi lórí ọ̀rọ̀ security láti máa pe àwọn èèyàn tíṣẹ́ dẹ̀ ń lọ so bọ̀bọ̀ tí gbogbo aṣọ la máa ń sá lóòrùn bóyá jẹ́ ìyẹn ṣe gan. Again mo tún wá fẹ́ béèrè kankan torí a máa tó round up nísìnyí torí mi ò kí ń jẹ́ kí programu mi ju 30 to 25 minutes lọ so a máa tó round up ká tó round up ẹja sáré dé ọ̀dọ̀ bàbá Máyégún tá bá ti wá padà dé tí a bá ti play kíní bí tí mo fẹ́ play kankan tí bá ti play ẹ̀ tán then a continue padà. Ògbénu omi ríran ń tẹja ògbólógbé gúngún ní dún tàbàtàbà nínú aṣọ ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tì fún tẹ̀dọ̀ ewé àti olóyè Máyégún adífá bíi ẹni wẹjú aníkúlápó agbọ́sẹ̀sẹ̀ fámọlé agbẹ́ǹkùlé mọye olùtọ́wù ogun àìrọ́mọbí ní tiẹ̀ ní ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì káṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlérí ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ní tiẹ̀ ní tàbí ogun afinisẹ̀sìn níwájú olóore èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú abolórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 báṣẹ́ bá mú mi àjò dànù bí gèrè bá mú mi àjò dànù tilé tọ̀nà la fi ń jolóńgìní tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. Ẹ má bínú ṣé ẹ ti ń gbọ́ mi padà. Mo ń gbọ́ yín dáadáa. Ok kíní yẹn kọ́ọ̀tì ní tẹ́lẹ̀ so mi ẹ̀ṣẹ̀ dá padà wá ni so ẹ má bínú. Now níwọ̀nba kí lẹ lè sọ nípa bàbá wa olóyè Sunday Igboho àti bàbá wa Professor Banji Akíntóyè kí lẹ rò pé àwọn èèyàn ò mọ̀ nípa wọn tí ó rẹ̀ jẹ́ nǹkan tí wọ́n fi gbogbo ìgbà ṣe fún wa ní dáadáa. Ẹ ṣeun olóòtú ọ̀tá wa dárúkọ àfijàrá lálẹ́ bàbá mi emeritus mo kí yín bàbá mi sí Dr. Sunday Adéníyì Adéyẹmọ àwọn èèyàn lè dárúkọ yẹn àwọn tó dàbẹ̀ ń pé bí oyè máa ń ṣe wọ́n wípé ṣe ìyà gbọ́dọ̀ jẹ ìran Yorùbá àwọn tó jẹ́ bí wọ́n pé wọ́n á fi nǹkan títí wọ́n lẹ̀ ẹjọ́ ẹlẹ́jọ́ ni wọ́n á máa gbọ́n àwọn tó yẹ pé wọ́n fèsì nǹkan oríṣiríṣi tó dẹ̀ pé kò tiẹ̀ ṣéèkì wọ́n ti sọ pé ṣe Yorùbá máa kúrò nù ọkọ̀ ẹrú àwọn tó jẹ́ bí wọ́n pé àwọn tó yẹ pé wọ́n fẹ́ gbà lẹ̀ wọ́n ń bẹnu ẹ̀tẹ́ lù wọ́n still tí wọ́n wó bẹ̀ wọ́n wò pé ẹni yẹn ò dá nǹkan mọ̀ ni torí tó bá mọ nǹkan ni kò ní máa sọ pé òun fojú olóore gúngi ṣóyé lórí gbogbo wọn tẹ́kọ́ máa ń pariwo pé Yorùbá ò ṣe jà fún Yorùbá ò ṣe jà fún àwọn méjèèjì yóò rò wípé Yorùbá ò ṣe jà fún wọn dúró pé sẹ nínú kú àti nínú yè àwọn máa dúró pẹ̀lú Yorùbá àwọn dẹ̀ máa gba Yorùbá sílẹ̀ lóko ẹrú àwọn tó jẹ́ pé kò sígbà tẹ́ bá pè wọ́n máa make sure pé àwọn dá yín lóhùn wọ́n á dẹ̀ dá yín lóhùn lórí nǹkan tó bá yẹ pé bí wọ́n pé ẹ fẹ́ béèrè láì má sí bí wọ́n pé ẹ pé tí ẹ ní rẹ́nìbọ̀dì tó máa gbé kọ́ yín so àwọn tó ń pè ní leader gangan nìyẹn kò ń ṣe àwọn tó dàbẹ̀ ń pé ẹ máa pè wọn ò ní gbé kọ́ yín ẹlòmíì gan ẹ̀rọ á máa bà láti fẹ́ lòmíì sọ̀rọ̀ tó dá máa wò pé ọ̀dàlẹ̀ pọ̀ Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ wọ́n máa ń sọ ọ̀kan wọ́n ní ẹni tó bá ti mọ̀ pé o ò fẹ́ bá ṣe nǹkan kan má mọ̀nà ya déwájú ẹ̀ rárá ṣùgbọ́n tó bá mọ̀ pé o fẹ́ báyàn ṣe nǹkan bá ṣe tinútinú nítorí ò ní regret pẹ̀lú nǹkan tó bá ṣe tinútinú mọ̀ pé o fẹ́ bá ẹni dọ̀rẹ́ ọ̀rẹ́ tó fẹ́ bá jẹ́ kí gbogbo ọwọ́ ẹ̀ mọ́ báyìí bẹ́ẹ̀ ni bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ ṣe ń ṣe òun ló fi yẹ pé máa rí pé wọ́n ń lékè gbogbo àwọn ọ̀tá ẹni tó bá tẹnu bẹ́ńtẹ́ tó fi ń kan bàbá wa emeritus tó ń fẹnu bẹ́ńtẹ́ tó fi ń kan bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ tó ń fẹnu bẹ́ńtẹ́ tó fi ń kan àwọn tó dàbẹ́ pé wọ́n rí pé wọ́n gbé Yorùbá sínú òótọ́
tẹ́ni ẹ bá dàbí ẹbí kìíní ẹ máa rí pé ẹni ẹ máa níjàkulẹ̀ ni òun lè fi yẹ pé ẹ máa rí pé gbogbo àwọn tó dàbí ọ̀dàlẹ̀ láàárín àwa Yorùbá nation ẹ máa rí pọ́ padà wà ń dọ̀bálẹ̀ ni torí wà ní pé wọn ò ní jẹ́ èèyàn mọ́ so òun lè máa fi mọ̀ pé Ọlọ́run ló dídì rán àwọn méjèèjì wá sílẹ̀ Yorùbá Ọlọ́run ló dídì rán àwọn méjèèjì sílẹ̀ Yorùbá despite that ẹ máa rí pé wọn kì í ro nǹkan ìgbà míì tó bá dàbẹ́ pé nǹkan le jù bàbá emeritus wọn kò lọ sí silent ibi tó bá wà ní wọn á dẹ̀ sunkún tó bá dẹ̀ ti sunkún tó bá ti nójú padà wọn tún nínú going back ni mélòó nínú àwọn tó pera wọn nípò oníjẹkújẹ tí wọ́n ń ṣe yìí mélòó ni wọ́n ló lè ṣerú ẹ̀ bàbá sí Dr. Sunday Adéníyì Adéyẹmọ nígbà tẹ́ bá frustrate wọn débi bẹ́ẹ̀ kó jáde kó wá sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ wọn á lọ sínú kọ́nà ọ̀dọ̀ wọn wọn á sunkún wọn á dẹ̀ tún nojú wọn padà wọn á tún ní Yorùbá nation no going back wọn á tún máa sọ pé níyẹn ò mọ kankan ni wọn á ní kò dá nǹkan mọ̀ tó bá dá nǹkan mọ̀ ni kò ní máa bẹ́nu ẹ̀ tẹ́ wọn á tún nípa àwọn tún dárí jẹ nìyẹn so òun ló fi pẹ́ máa rí bàbá sí Dr. Sunday Adéníyì Adéyẹmọ wọ́n ní ẹ̀mí àforíjì ẹ̀mí ìdáríjì tẹ́ bá ṣẹ̀wọ̀n tó bá rí pé ẹni yìí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí wọ́n lè bínú díẹ̀ tó bá dẹ̀ ti bínú wọn ní bínú yẹn kẹ́ wọn ní gbé jáde o wọ́n á tún ṣàdúrà fún nígbà tó bá rí pé bí o tún wá túbà bó bá dẹ̀ ti ṣe ó ti tán nu wọn so àwọn tó ń pè ní great leader nìyẹn kò ń ṣe àwọn tó yẹ pé every time ẹ bá lè bu ọ̀rọ̀ díẹ̀ sí wọn lára báyìí wọ́n á ti bẹ̀rẹ̀ bọ́ sí gbòòrò wọ́n á ti bẹ̀rẹ̀ sí máa ẹ ti mọ̀ pé irú àwọn lèmi dìmú ìwà àbáwá sí Dr. Sunday Adéníyì Adéyẹmọ ìwà Professor Báyọ̀ tó ẹ lè rí mi kí n jáde kí wọ́n máa sọ ẹnìkan pé ọ̀tá ni àbẹ́nìkan kinní kan àbí kinní kan ibi tá a bá ń lọ là ń lọ tó bá ń ṣerú àwọn àbáwá tó jẹ́ àwọn àbáwá ayé lóge tó wá dípọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe nǹkan tó lọ ń gbé ọ̀rọ̀ restructuring wà tó dẹ̀ gbóyún dẹ̀ mọ̀ wípé nǹkan tó yẹ pé tó jẹ́ the only solution fún gbogbo ìran Yorùbá òun ni Yorùbá nation tẹ́ bá wá gan gbé àwọn nǹkan míì wá tó dàbẹ́ pé kò tiẹ̀ jọ rárá dájúdájú ìwà ọ̀dàlẹ̀ lẹ́wù yẹn so ó ti fi wá wọn wípé ẹ mọ̀ nǹkan tó tọ́ láti ṣe bóyá torí wọ́n ti pè yín tó ti gbé owó kan lé yín lọ́wọ́ ni ẹnìkan tó wà l'Abuja ẹ má jẹ́ kí n tàn yín Abuja is a battlefield torí wà ní pé kò ń ṣe nǹkan tó kò ń ṣe ọwọ́ mímọ́ ni wọ́n fi dá Abuja kalẹ̀ ọwọ́ tó lẹ́jẹ̀ nù ni tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ káwa ta jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣera wa lẹ́yọ̀kan nulẹ̀ tí a bá ti ṣera wa lẹ́yọ̀kan pé nǹkan báyìí ni a fẹ́ ẹ̀yin náà máa rí èmi ò rí nǹkan tó hard nínú wọn tá à ń sọ nítorí wáyé ni pé even sẹ nínú amalgamation gan ní amalgamation tó mú wa kò ń ṣe bí wọ́n pé lifetime wọ́n ní for bí a business ni kakọ̀ fi bára wa ṣe business that's why lẹ fi gbọ́ tí bàbá Awólọ́wọ̀ sọ pé Nigeria is a major geographical expression tó dàbí ẹ̀ ń polúkálukú wá láti wá ṣe ọrọ̀ ajé ẹ̀ ṣóyè tó bá dẹ̀ ti lè gẹ́ẹ̀tì nǹkan tó bá máa gẹ́ẹ̀tì wá tún padà síbi tó ti wá so it's not something tó dàbí ẹ̀ ń pè é do or die affair tábà rà àwọn tó bá jẹ́ àwọn bàbá wa tó wá ń dúró lórí pé regional new restructuring àwọn bàbá wa yẹn mọ̀ òótọ́ ṣùgbọ́n wọ́n fẹ́ sòótọ́ fún àwọn ọ̀dọ́ láyé àtijọ́ kó tó dé pọ̀rọ̀ Yorùbá nation gan tiẹ̀ wáyé everybody máa ń believe pé Nàìjíríà lòun nígbà tó yá tó dé pé òye bẹ̀rẹ̀ sí ń yé gbogbo wa padà wá mọ̀ pé àtẹ̀ nìkan ṣe pẹ̀lú Nàìjíríà òyìnbó tá à ń sọ ló jẹ́ kí gbogbo wa dà bẹ́ẹ̀ bí kìíní tábátábá dé pàgbó òyìnbó ẹ̀rí pé olúkálukú máa yà lọ́tọ̀ọ̀tọ̀ ni kọ́ ní kó yá olúkálukú yẹ padà dédé yìí tẹ́ bá ń sọ kí ló ń jẹ́ Nàìjíríà kò sí nǹkan tó ń pè unity mọ́ náà so mí ni wípé nǹkan tá a bá ń ṣe tó fi sọ bí apá fi jẹ́ Nàìjíríà òun ni common English tá à ń sọ so tó bá yọ English yẹn kúrò kí ló ń jẹ́ Nàìjíríà mọ́ so tẹ́nìkan bá wá insist pé regional even nínú House of Assembly tí gbogbo wọn ń jókòó sí ibẹ̀ yẹn the majority are the northern people the minority are the southwest the minority are the southern territory so tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe tó máa so èso rere torí wáyé ni pé níwọ̀nba nǹkan tó bá pélé yín lọ́wọ́ èyí tó yẹ kẹ́ tó fi kó gbogbo ẹ̀ wá sílé yẹn ẹ̀ ní kó wá sílé èmi gan tẹ̀ ní fẹsẹ̀ tẹ southwest mọ́ ó tún dìgbà tó bá rí pé tẹ̀nú ẹ̀ ti parí but tá bá gba Yorùbá nation a máa ríra wa nítòsí a máa ṣe nǹkan tó dáa everything tó yẹ bá ń ṣe a ti mọ̀ pé yes within territory wa ni kò sí bí anybody máa sọ pé òun jára àtàkùn tó máa ṣẹ́ ní àwa tá bá jẹ́ ọmọ nílé nìkan lájọ máa ṣe nǹkan wa so these are the things tó yẹ pé ó ń ṣẹlẹ̀
so àwọn bàbá wa emeritus àti bàbá Chief Dr. Sunday èèyàn dáadáa ni wọ́n, èèyàn tó dẹ̀ tó fọkàn tán ni wọ́n. The same mind tí bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ ní náà ni bàbá wa emeritus tí wọ́n ní, kò sí anything to change. A dẹ̀ máa ń sọ fún gbogbo àwọn tó dàbí àwọn ọ̀dàlẹ̀ tó ń pariwo wọ́n gbowó wọ́n kówó jẹ wọ́n ṣe gbá wọ́n ṣàwo, ẹ bá wa gbé púùlù jáde. Àbí irú àwa yìí náà tẹ́ bá gbọ́ bí a pé agbowó àbí àwọn kan kówó lé wa lọ́n pa fílẹ̀, ẹ gbé rìsíptì jáde pé kẹ́ máa dà ní àwọn èèyàn rú. Ẹ̀yin náà gbọ́n tí bàbá Ayélógé sọ, bàbá Ayélógé ń sọ wípé Professor Akíntóyè kọ́ jókòó sí Benin. Imagine àwọn táwọn jókòó sí Amẹ́ríkà kan tí wọ́n fẹ́ tẹ̀ gbogbo ilé lágbà tó dípa tí ń pariwo Yorùbá nation ẹ̀dẹ̀lẹ̀ jẹ́ vice. So these are the things tó yẹ kí gbogbo wa máa wò wípé leader tó yẹ pé taba nípa fẹ́ dé Benin ní sínsìn láti lọ wò wọ́n a máa rí wọn bẹ̀. Ṣé èèyàn lè lọ sí Amẹ́ríkà ní sínsìn wọ́n pò ń fẹ́ ra Ayélógé? So tí Ayélógé yẹn bá ní pò òun gbé restructuring wà àbí regional, ẹ ti mọ̀ pé àwọn alábòsí ni wọ́n. Kò tẹ̀ nígbà tó bá ti gba nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ yín ẹ̀ ní rí mú wọn látàn mọ́ torí wáyé nípa máa pa fóònù wọn ni. Ṣé tó tiẹ̀ gbé fóònù ẹ̀ wà ọ̀hún tẹ̀ bá send message tó ní dá yín lò kí wá láṣọránsì pé tẹ bá tẹ̀ tó wá pẹ́ tó wá tẹ̀lé wọn. So gbogbo sẹ́ẹ̀tì wọn yẹn bí bàbá Adédìran bí Onítìrí bí bàbá Ayélógé yẹn they are bunch of the same feather torí gbogbo wọn ṣiṣẹ́ lábẹ́ àwọn present governance yìí ni. So àwa tá a jẹ́ ọmọ Yorùbá la gbọ́dọ̀ wise ká má jẹ́ kó mislead wa. Ẹ jẹ́ kí gbogbo wa focus lórí àwọn méjì tá a mọ̀ pé Ọlọ́run gbé dìde fún ìran Yorùbá tó jẹ́ bàbá wa Professor Akíntóyè tó jẹ́ bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ. Èèyàn dáadáa ni wọ́n, èèyàn tó fọkàn tán ni wọ́n, èèyàn tó jẹ́ bí á pé tẹ bá jọ ṣe àdéhùn tẹjọ ṣe ò ní yẹ̀. Òun làwọn méjì